ọdọọdún ni Yorùbá wà ọ̀pẹ ló kẹ́sù ọ̀pẹ lórí ọ̀pẹ lórí àdúrásì lórí sí ọ̀pẹ náà. Káwọn ṣe kò pé kí wọ́n wá lórí tí a sọ kí ògbó ìṣẹ̀ṣẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa ta káàkiri àgbáńlá yìí ó lọ́wọ́ nínú adé bó parẹ́ ó. Kábíyèsí ó lóko òjì dákú arúmọ bí ọba ikú dúdú àtẹwọ́ ẹkùn jẹun ṣàmù ọ̀lẹ́nà tútù lẹ́nà gbígbẹ aláfọwọ́ alákòwé ẹnugbẹnu ẹnugbẹnu olùsèkìlà adéàbò láwòrán ọmọ àtìlẹsà wọrọwọ ilé rẹ ajá ọ̀nà rẹ asọ̀rọ̀ ilé ní bí ọ ọ̀nà ní nà ọ abúlé ní bá ọlọ́jà ọ wà á kọ́ fẹ́lẹ̀ yìí fẹ́ ọ àwọn ọmọ nàìjíríà ní yìí fẹ́ ọ ọkọ àgbáyé ìyàwọlé àṣẹ ẹgbẹ́ rẹ̀ abẹ́ ètò rẹ̀ àgbà àwọn èèyàn tó jẹ́ ọ̀run àbáyé ìyàbọ̀ ṣe ọmọ onídàájọ́ ọmọ oníkòkó ìran afọ́dámúdí ìran afọ́dímọ́dá alábọ̀ tún wọ̀ràn ibi ojúmọ́ tí wọ́n á lé ayé wọ́n bọ̀ tún ṣe o nígbà ayé bá pẹ́ yẹn lọ́wọ́ èmi fọ́ ọ àwọn ọmọ èmi fàyà o gbogbo onígbà tí ń gbógun ti ìṣẹ̀ṣe àwọn nílẹ̀ wọ́n á gbógun tì náà o àwọn aṣẹ́wọ̀n ní oní dájú ò jẹ́ ìwọ̀n fún èlùbí òṣèlú ìgbẹ́wò náà wú ìlàjà bàbá lára ìrẹ́lẹ́ ìjẹ́bí ìrẹ́ jẹ́lọ ìrẹ́nà tí ó ìrẹ́nà jẹ́yà látòkútò láwọn àgbọ̀ ní ilá ọ̀gbẹ́rẹ́ tó ní gbogbo òjẹ́ ọ̀tẹ́rí ọ̀tẹ́yẹ̀gẹ̀ ọ̀jẹ̀kùn elúkẹ́lú kọlẹ́kọlẹ́kọ tọ́lá òní ọ̀jákọ̀jákọ̀ ètò tí èmi ìdèdègbé lọ́kọ̀ọ́kọ̀ ológun ní ìdèdègbé lọ́kọ̀ọ́kọ̀ ológun ní máìkọ̀ ní àdògbò gbogbogbò